seats. We'll enjoin everyone who are there with him to take seats too. Can we all have our seats so that we can take the performance? I think we're doing around there. Your young Babylon. Your Babylon Mokiyo. I love you what my be. Babylon. And that's the person who is trying to make the family to be in peace. To drink everything. She can't even drink it. Ole damo. Ole damo. Ẹ jẹ́ máa ṣe àfihàn. Àfihàn. Ọmọ tí àfihàn. Wọ́n á ṣe àfihàn. Ok. Àwọn àfihàn ẹ jẹ́ kí Radio Diva ọ̀rẹ́ mi tó ń fẹ́ wa pọ̀ lénìí. Oh yeah, over to you. All right. Once again, we welcome everyone in a very special way to this auspicious occasion. Thank you very much for coming. We'd like to honor some really very important personalities and guests who are here. On my list in no particular order, please, Mibikule, you're still going to assist me with the pronunciations. You go ahead, I'm here with you. All right, so we have Oshu. Aki gbogbo àwọn Òṣùgbó nílùú Èkó tẹ́ wà bí ẹ̀jẹ̀ bá pàtẹ́wọ́ fún wọn. Pàtẹ́wọ́ fún wọn dáadáa. Is a round of applause for them. Àkóyò ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Àwọn Òṣùgbó Èkó. Aki gbogbo àwọn Òṣùgbó. We also greet the Akalas. Gbogbo àwọn Àkàlà. 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 Ẹ bá fún wọn ní àtẹ́wọ́. A round of applause for them. Ẹ má bínú wọ́n ṣe kọ́ ní àdẹ̀gbọ́dọ̀ kọjá bí wọ́n ṣe kọ́. Gbogbo àwọn ẹgbẹ́ àwọn ọba tó wà ní ẹ bá fún ọ ní àtẹ́wọ́ dáadáa. Àwọn ọba, a round of applause for them. Látẹ̀wọ́. Gbogbo ní gẹ̀lẹ̀dẹ́ lòpin rẹ̀ bá pàtó fún ọ. A round of applause for all the nígbà wáṣẹ̀ téèyàn bá lọ wọ̀rán gbàgede tí gẹ̀lẹ̀dẹ́ ò bá tí ì dé kò tí ì síra. Gẹ̀lẹ̀dẹ́ tó bá ti dé tán tó ṣeré tán gbogbo ìran ó parí náà máa fi sọ pé gẹ̀lẹ̀dẹ́ olùkùn ìran nígbà wáṣẹ̀. Akí gbogbo ní gẹ̀lẹ̀dẹ́ bá pàtó fún ọ lẹ́ẹ̀kan sí. Thank you very much for coming. Gbogbo ẹ̀yọ̀ lábà ẹ̀dá tó bá fún ọ látẹ̀wọ́ àwọn ìyá ọ̀pọ̀ ẹ̀yọ̀ àwọn míì ẹ̀yọ̀ ìkọ́làbà wọ́n ti ẹ̀yọ̀ lábà ẹ ṣé o ẹ bá fún ọ ní àtẹ̀wọ́. Gbogbo àwọn olóṣà láti Abẹ́òkúta ẹ bá fún ọ ní àtẹ̀wọ́. All the custodians of tradition from Abeokuta. Olóṣà láti Abẹ́òkúta. All the custodians of tradition from Abeokuta. Ogun State, a round of applause for them. Akéyí ẹ káàbọ̀ síbí o. Welcome you in a very special way. Gbogbo àwọn olóyè láti ìlú bàbá wa kábíyèsí ọba Professor Alexander Olúṣẹ́gun McGregor bàbá wa olùtí orílẹ̀ ìlàwọ̀ ní Ẹ̀gbá ẹ bá káàbọ̀ ẹ jẹ́ ayíǹda ẹ bá fún wọn ní àtẹ́wọ́ gbogbo ẹ̀yin olóyè. We recognize all the chiefs gbogbo ẹ̀yin olóyè from orílẹ̀ ìlàwọ̀. Ẹ máa bọ́ bàjẹ́ pẹ́ o. Àṣẹ. Ẹ máa bọ́ bàjẹ́ pẹ́ o.
Tèmídáyọ̀ ẹlẹ́nu wa Olókun kò sọ̀rọ̀ Tèmídáyọ̀. Okay, he said we should